Ìwé Mátíù orí 20. Ìjọba ọ̀run ṣàdàbí ọkùnrin kan tí í ṣe baálé ilé tí ó jáde ní kùtùkùtù òwúrọ̀ láti pe àwọn alágbàṣe sínú ọgbà àjàrà rẹ̀. Nígbà tí ó sì bá àwọn alágbàṣe pinnu rẹ̀ sí owó idẹ kọ̀ọ̀kan ní òòjọ́, ó rọ̀ wọ́n lọ sínú ọgbà àjàrà rẹ̀. Ó sì jáde lákòókò wákàtí ẹ̀kẹta ọjọ́. Ó rí àwọn aláìríṣẹ́ mìíràn, wọ́n dúró níbi ọjà. Ó sì wí fún wọn pé, ẹ lọ sí ọgbà àjàrà pẹ̀lú, ohunkóhun tí ó bá tọ́ èmi ò fi fún yín. Wọ́n sì mú ọ̀nà wọn pọ̀n lọ síbẹ̀. Ó tún jáde lọ lákòókò wákàtí kẹfà àti kẹsàn-án ọjọ́, ó sì ṣe bẹ́ẹ̀. Ó jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́. Ó rí àwọn aláìríṣẹ́ mìíràn tí ó dúró. Ó sì wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi dúró láti ònímòní lí àìríṣẹ́? Wọ́n sì wí fún pé, nítorí tí kò sí ẹni tí yóò fún wa ní àgbàṣe. Ó sì fún wọn pé, ẹ lọ sínú ọgbà àjàrà, èyí tí ó bá tọ́ ni ẹ̀yin ó gbà. Nígbà tí ó di ojú alẹ́, olúwa ọgbà àjàrà wí fún ìríjú rẹ̀ pé àwọn alágbàṣe nì, kí o sì fi owó àgbàṣe wọn fún wọn, bẹ̀rẹ̀ láti ẹni ìkẹyìn lọ sí ti ìṣáájú. Nígbà tí àwọn tí a pè lákòókò wákàtí kọkànlá ọjọ́ dé, gbogbo wọn gba owó idẹ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n nígbà tí àwọn tó ti ṣáájú dé, wọ́n ṣe bí wọn ó gbà jù bẹ́ẹ̀ lọ. Olúkúlùkù wọn sì gba owó idẹ kọ̀ọ̀kan. Nígbà tí wọ́n gbà tán, wọ́n kùn sí baálé náà wí pé, àwọn ará ìkẹyìn wọ̀nyí ṣiṣẹ́ kìkì wákàtí kan, ìwọ sì mú wọn bá wa dọ́gba, àwa tí ó ti ru ẹrù tí a sì farada ooru ọjọ́. Ó sì dá ọ̀kan nínú wọn lóhùn pé, ọ̀rẹ́, èmi kò ṣiṣẹ́ sí ọ, ìwọ kí o bá mi pinnu rẹ̀ sí owó idẹ kan ní òòjọ́. Gba èyí tí í ṣe tìrẹ, kí o sì máa bá tìrẹ lọ. Èmi ó sì fi fún ìkẹyìn yìí gẹ́gẹ́ bí mo ti fi fún un. Kò wá tọ́ kí èmi kí ó fi nǹkan tí í ṣe tèmi ṣe bí ó ti wù mí. Ojú rẹ korò nítorí tí èmi ṣe ẹni rere. Bẹ́ẹ̀ ni àwọn ìkẹyìn yóò di ti ìṣáájú, àwọn ẹni ìṣáájú yóò sì di ti ìkẹyìn. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ni a pè, ṣùgbọ́n díẹ̀ ni a ó rí yàn. Jésù gòkè lọ sí Jerúsálẹ́mù, ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12 sí apá kan ní ọ̀nà. Ó sì wí fún wọn pé, wò ó, àwa ń gòkè lọ sí Jerúsálẹ́mù, a ó sì fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé lọ́wọ́. Wọn ó sì dá a lẹ́bi ikú. Wọn ó sì fà á lé àwọn kèfèrí lọ́wọ́ láti fi ṣe ẹlẹ́yà, láti nà án àti láti kàn mọ́ àgbélébùú. Ní ijọ́ kẹta yóò sì jíǹde. Nígbà náà ni ìyá àwọn ọmọ Sébédè bá àwọn ọmọ rẹ̀ tọ́ wá. Ó sì bẹ́ẹ̀, ó ń fẹ́ ohun kan ní ọwọ́ rẹ̀. Ó sì bí pé, kí ni ìwọ ń fẹ́? Ó wí fún pé, jẹ́ kí àwọn ọmọ mi méjèèjì kí ó máa jókòó, ọ̀kan ní ọwọ́ ọ̀tún rẹ, ọ̀kan ní ọwọ́ òsì ní ìjọba rẹ. Ṣùgbọ́n Jésù dáhùn, ó sì wí pé, ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè. Ẹ̀yin lè mu nínú ago tí èmi ò mu, àti kí a fi baptísìmù tí a ó fi baptísì mi baptísì yín. Wọ́n sì wí fún pé, àwa lè ṣe é. Ó sì wí fún wọn pé, lóòótọ́ ni ẹ̀yin ò mu nínú ago mi, àti nínú baptísìmù tí a fi baptísì mi lè a ó sì fi baptísì yín. Ṣùgbọ́n láti jókòó ní ọwọ́ ọ̀tún àti ní ọwọ́ òsì mi, kì í ṣe ti èmi láti fi fúnni, bí kò ṣe fún kìkì àwọn ẹni tí a ti pèsè rẹ̀ sílẹ̀ fún láti ọ̀dọ̀ bàbá mi wá. Nígbà tí àwọn 10 yòókù gbọ́, wọ́n bínú sí àwọn arákùnrin wọn méjèèjì. Ṣùgbọ́n Jésù pè wọ́n sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé, ẹ̀yin mọ̀ pé
àwọn ọba kèfèrí a máa lo agbára lórí wọn, àti àwọn ẹni ńlá nínú wọn a máa fi ọlá tẹrí wọn ba. Ṣùgbọ́n kì yóò rí bẹ́ẹ̀ láàrin yín. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ pọ̀ nínú yín, ẹ jẹ́ kí ó ṣe ìránṣẹ́ yín. Àti ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe olórí nínú yín, jẹ́ kí ó ṣe ọmọ ọ̀dọ̀ yín. Àní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ti wá kí a ṣe ìránṣẹ́ fún un, bí kò ṣe láti ṣe ìránṣẹ́ fúnni, àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bí wọ́n ti ń ti Jẹ́ríkò jáde, ọ̀pọ̀ ènìyàn tọ̀ lẹ́yìn, sì kíyèsí ọkùnrin afọ́jú méjì jókòó létí ọ̀nà. Nígbà tí wọ́n gbọ́ pé Jésù ń ré kọjá, wọ́n ń kígbe sókè wípé, Olúwa, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún wa. Àwọn ènìyàn sì bá wọn wí nítorí tí wọn kò pa ẹnu wọn mọ́. Ṣùgbọ́n wọ́n ń kígbe jù bẹ́ẹ̀ lọ wípé, Olúwa, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún wa. Jésù sì dẹ́sẹ̀ dúró, ó pè wọ́n, ó sì wí pé, kí ni ẹ̀yin ń fẹ́ kí èmi kí ó ṣe fún yín? Wọ́n sì wí fún pé, Olúwa, kí ojú wa kí ó lè là. Bẹ́ẹ̀ ni Jésù ṣàánú fún wọn, ó sì fi ọwọ́ tọ́ wọn ní ojú. Lọ́gán ojú wọn sì là, wọ́n sì ń tọ̀ ọ́ lẹ́yìn.